ọpẹ́ ni fẹ́lẹ́dùmarè ọ̀gá ògo tó ní ká tún wà lórí ètò lónìí bá a ṣe wá ń jí tá ń sùn tílẹ̀ ń ṣú tílẹ̀ mọ́ là ń fi ń dúpẹ́ fún Elédùmarè ọba ògo ògo ọ̀pọ̀lọpọ̀ èèyàn òun náà ni ò lè jí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ti sùn tí ò jí mọ́ ṣùgbọ́n àwa ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé aláǹfààní àtúntì wà ní òkè èèpẹ̀ Ọ̀túnba Yẹmí Ọdúnọdún ló kọ tèmi Lákàdé ọmọ àti ìsà lóṣogbo tòròkì gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ mí lórí ètò Oyinmomo kò ní burú kò ní bàjẹ́ fọmọ ẹnìkọ̀ọ̀kan gbogbo ojú tí ń wò wá lónìí ẹ bàbá ń tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ kẹ́ ẹ jẹ́ ká fojú wa lóúnjẹ ayọ̀ kẹ́ ẹ mú kàlẹ̀ tówó ẹ mú tọmọ ẹ mú tàìkú baálẹ̀ tọrọ kó lè bá àtòṣẹ́kù fèmí pẹ̀lú yín àlejò mi lónìí mo sọ fún yín pé onírúurú aṣọ náà là á rí lára alágẹmọ àlejò mi lónìí ni bàbá mi Alhaji General Kollington Àyìnlá bàbá kébé ń Kwara olóyè tó pọ̀ rẹpẹtẹ general professor àti gbé wọn wá torí pé ìwọ̀ mi ẹja ńlá ló lọ rè gbé lálẹ́ odò kí n tó fi ojú àlejò mi hàn bá pé kẹ́ ẹ jẹ́ ká ṣe báyìí ṣùgbọ́n ní tí mo sáfẹ́ kẹ́ ẹ jẹ́ ká mọ̀ ní wípé ẹ̀yin ẹ mú kalẹ̀ Alhaji General Kollington Àyìnlá ẹ mọ̀ káàbọ̀ bàbá wa. ẹ ṣe ẹlẹ́ńbẹ̀ wọn ṣe dáadáa lábáyé. àdúpẹ́ ẹ kú ọjọ́ mẹ́ta ẹ kú ọjọ́ gbọ́rọ̀ bíi àwẹ̀ aṣọ. bàbá ẹ yóò fún mi lájídé ìwé tẹ́ ń lò. tàbá ṣe tán máa fún ẹ. ẹ dákun o ẹ bá rán létí tí n bá ti gbàgbé o ẹ rí i pé bàbá yìí jojúmọ́ ni àwọ̀ wọn ń sàmọ́ tuntun sí i ń bá lọ ọ̀dọ̀ wọn ń gbà mọ́ ní láti ibi ọdún náà mi nalẹ̀ náà kí n bàbá yìí wá ń lò ṣùgbọ́n n ò lè béèrè nílé wọn wọn á ní tá a bá ti dé orí àtẹ́gùn wọn láǹfààní àti béèrè ẹ̀yin tẹ́ ń wò wá nílé náà ó lè rán mi létí pé àjídìwé tí mo ní wọ́n gbà lọ́wọ́ bàbá wa General Kollington Àyìnlá ẹ dákun bàbá ta ni Kollington Àyìnlá. èmi ni Kollington Àyìnlá Alhaji Kọ́láwọlé Abdulrasaq Kọ́láwọlé Kollington Àyìnlá aka kébé ń Kwara. ọmọ bíbí ìlú Kwara. ọmọ bíbí ìlú Kwara. ọ̀rọ̀ tá a béèrè tó nípọn díẹ̀ a sì béèrè tó ṣe díẹ̀ mo sì mọ̀ pé wà nílé láti dá mi ní lóhùn àwa ò tún gbọ́dọ̀ máa béèrè lọ́wọ́ yín pé bóò lẹ ṣe bẹ̀rẹ̀ fújì àbí bóò ní kinní kan orí olúwa rẹ̀ òpénú lèmi fi máa pòpònú ìkọrin òpònú náà sì sọ̀rọ̀ lórí móhùnmáwòrán. bàbá wa General Kollington Àyìnlá fújì ìjọhún ó yàtọ̀ sí fújì ìsìn torí pé nígbà táwa gbọ́njú tí ẹ wá kọrin bíi 1977 táwa kékeré ẹ wá kọrin ẹ wọ aṣọ jàlámíà white ẹ wá gbé aṣọ black kan lé ẹ dé fìlà mọ́kà òǹgùn mẹ́rin tí ń ṣe yíndéyíndé ẹ máa ń jókòó kọrin nígbà yẹn ni ẹ wá kọrin ní Mushin ládùúgbò kan ní Mushin Lamọ̀dù street 1977 ó yàtọ̀ sí fújì tí ẹ ń kọ ní ìsìn kẹ́ni tó bó ló ṣe rí ìyàtọ̀ fújì ìgbà náà sísìn. ó ṣe gan àwọn Yorùbá bọ̀ wọ́n ní táyé bá ń yí ká máa báyé yí ẹni tí ò bá báyé yí bọ́ọ̀sì ẹni ìtàn ni ó gbé. bọ́ọ̀sì ẹni ìtàn. ẹni ìtàn wọn ló máa gbé. ìdí nìyẹn bí bàbá ṣe ń lọ ẹ̀rí màmá tẹ̀lé wọ́n ní bẹ́ẹ̀ bá ṣe fò. làṣẹ sọ̀kò rẹ̀ làṣẹ sọ̀kò ẹ̀. nígbà tí èmi ń sọ yìí orin mo fẹ́ràn rẹ̀ púpọ̀ ẹ bá ti kọ́ bọ́yá yìí lẹ́ẹ̀bà ń tuntun kọ́ dáadáa ewúrẹ́ wọlé àpá tàbí kó kú wọn mọ́ bẹ́ẹ̀ irọ́ ni wọ́n pa kinní kan. ok ewúrẹ́ ń wà lápá tàbí kó kú irọ́ ni kò ṣeé ṣe àgùntàn ń wà lápá tàbí kó dáì irọ́ ni kò ṣeé ṣe ìpọ̀nrí ajá tó bá sọ pẹ́kun ajé àṣẹ́rí kò tanra ẹ̀ àkọ́là wọlé ń jayé orí ẹni. orin tí wọ́n kọ ńjọ́ tí mo ní wọ́n jókòó nù mo ní wọ́n bí wọ́n léèrè tí a bá ti láǹfààní àjọ jókòó papọ̀ bàbá nígbà tí ó ń ṣe sà mo sáré pé mo mú bàtà wọnú fújì o bàtà òun ó dún piano tún wọbẹ̀ pàmpá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  ó yàtọ̀ sí fújì ìgbà náà ó yàtọ̀ sí tìsìn àwọn èèyàn wá wò pé báwo ni bàbá yìí tún ṣe fẹ́ fi bàtà wọnú fújì ó yà wá náà lẹ́nu ńgbà náà. bó ṣe rí gan ló ṣe sọ yẹn bí n ṣe mú bàtà wọ fújì bí mo ṣe mú piano wọ fújì
bí mo ṣe mú drum set wọ Fuji gbogbo wọn náà ló ń yà lẹ́nu gbáyé pé kí ni máa ní ìfẹ́ fi léyìí ṣe kí ló fẹ́ fi òun ló wá di olórí ìlú fún gbogbo wọn sìn onífújì tó bá torin iṣẹ́ lẹ̀ tí ò sì sí gbogbo nǹkan tó ń wí mbẹ̀ kò tí ì sí kò tí ì tiẹ̀ sí àtọ́níjújú everybody ló wá ń lò bẹ́ẹ̀ kí ló fà á ni pé ìgbà tí mo wà nínú iṣẹ́ ológun band section náà ni mo wà máa ń fọn flute máa ń fọn saxophone so experience tí mo ti ní mbẹ̀ ni mo fi ń wò pé music is music pé a kàn ń lu sakara ẹyọ kan à ń lu kíní ẹyọ kan kò ní meaning jẹ́ kí n fi léyìí sí o jẹ́ kí n tún fi léyìí sí o innovation yẹn wá complete n ló wá di gbàyẹ̀wò tí gbogbo wọn wá ń lù pátápátá ń sìn alihamudulilayi. ọpẹ́ni fọ́lọ́run ọba mi Elédùmarè nígbà kan ẹ ṣe rẹ́kọ́ọ̀dù kan àwọn kan lẹ́nìkan lẹ̀ ń bá wí rẹ́kọ́ọ̀dù yẹn bórí ọmọ bá pé ọmọ ò lè sọ pé bàbá ò gbọ́n o bórí ọmọ bá pé Akọ́láwọlé Àyìnlá kónítọ̀ òun ṣe kinní kan á ṣe wàhálà gidigidi kó tó kọ bí orin wa pẹ̀lú ìlú ọ̀ka ń dáná èrè ń fàwo àkekè wọ́n ní kó lọ ṣẹ́gi wá ó ní ẹ̀rù ń bà ń okú làákàyè okú àìgbàgbé ọmọ ọdún mélòó ni ẹ ń gbà yẹn. ṣáàjì ń fọdún mi lẹ bàbá mi tó láti kékeré làwa ti kú òǹlé. tàbí ní borí bá ti kún kán pa lábẹ́ wa o bódò bá ti kún kán lọ kò mú wẹ̀ o bẹ̀rẹ̀ fújì báyẹ̀ ẹ pé Kọ́láwọlé o kò lè ń tì mí o dáadáa lólóhùn dúndún ọ̀kẹ́rẹ́ gòrí ìrókò ojú ọdẹ dá gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá nulẹ̀ Alhaji General Kollington Àyìnlá Kébé ń Kwara lájọ wà lórí ètò níta sì ń sọ̀rọ̀ jomitoro lé lórí ni pé iṣẹ́ fújì tí wọ́n ń ṣe láti kékeré nígbà tí wọ́n drop iṣẹ́ ológun là ń sọ̀rọ̀ ẹ̀ pé fújì jọ̀hún àti fújì ìsìn kí ni ìyàtọ̀ torí kì í jẹ́ ti bàbá tọmọ kí kọ́mọ làálàá ńgbà kan ní Ìtìrẹ́ wọ́n dàbí Abẹ́òkúta street lẹ́gbẹ́ ńgbà náà 19 tó ti pẹ́ ní mọ́tò kan blue báyìí green wọ́n kọ President Kollington Àyìnlá and his Fuji 78 organization táìmù náà ni wọ́n fẹ́ rí pé wọ́n gbé Volvo yín lọ ẹni pé mọ́tò mi ayọ̀ bí abẹ́là Mr. Foolish. kí ló ń try láti fàyọ̀ bẹ́ẹ̀. tí mo fẹ́ béèrè pé ẹnìkan sọ fún mi pé ẹni tó ń jẹ́ àbẹ́là ló jí mọ́tò lọ lẹ́fọ́ wá pé ẹni gbé mọ́tò mi ayọ̀ bí àbẹ́là ẹkú fi ń tọ́jọ ń wéhùn. ẹni tó gbé náà nìyẹn òun ni àbẹ́là. ìyẹn ò ní pé ń ọ̀já yòópa. Alhaji General Kollington Àyìnlá ẹ ti gba àwọn awọ́ọ̀lù lóríṣiríṣi nígbà kan ẹ sọ ilẹ̀ yìí la ó ti là ó nílẹ̀ yìí la ó ti là ó àwọn oníṣẹ́ kínní kan ńgbọ̀ tún yá ẹ̀ wá lọ Amẹ́ríkà ńgbà tẹ kọrin ilẹ̀ yìí la ó ti là ó sẹ́ẹ̀mọ̀ pẹ̀lú Amẹ́ríkà. ilẹ̀ yìí ni ó ti là ó nílẹ̀ yìí ni ó ti là ó nílẹ̀ yìí ni ó ti là ó kébé o nílẹ̀ yìí ni ó ti là ó nígbà tí n bá gbèrò kí tẹgbẹ́ mi má dà nígbà tí n bá gbèrò kí tẹgbẹ́ mi má dà o nílẹ̀ yìí ni ó ti là ó ti lówó nílẹ̀ yìí ni ó ti là ó ti kọ́lé nílẹ̀ yìí ni ó ti là ó ti bí mọ̀lẹ́mọ̀ nílẹ̀ yìí ni ó ti là ó. Thank you. ó ní kí ni mo wá lọ ṣe ní Amẹ́ríkà mo ti là ní Nàìjíríà kí n tó lọ sí Amẹ́ríkà ìgbà táwọn Amẹ́ríkà London Germany tán gbúrò Kollington náà fi ní kí n wá fèrè dá wọn lára yá kì í ṣe pé èlò náà ń pa l'Amẹ́ríkà èlò náà ń pa ní kínní ibẹ̀ kọ́ mo ti là ìlú bàbá mi mo ti là ní Nàìjíríà kí n tó lọ. nígbà wà l'Amẹ́ríkà ó pàdé wà l'Amẹ́ríkà wọ́n lọ dènà de wá àwọn wo ni wọ́n dènà de nígbà náà. ìyẹn ti kọjá. ẹ jẹ́ ká wòran ni wọn torí tí a bá rajo látìgbà náà lèmi ìwòran rárá. ìyẹn náà ti kọjá wọlé. mo fẹ́ mi ìwòran rárá. Alhaji General Kollington Àyìnlá bàbá tèmi nìkan Kébé ń Kwara ni a jọ wà lórí àti ètò Oyinmomo gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ bàbá ó ní kinní kan tí mo fẹ́ béèrè sá. níjọ́hun
tí ẹ bá ṣe àwo rẹ́kọ́ọ̀dù onílù ẹ̀ẹ́jọ wọrú aago báyìí ẹ̀ẹ́jọ wọrú bàtà báyìí ẹ̀ẹ́dìmọ́ra yín nínú rẹ́kọ́ọ̀dù tàbí kẹ́ ẹ gbé onílù sẹ́gbẹ̀ kan kékeré ní ìsìn onífújì nìkan òǹkọrin nìkan ni wọ́n gbé síbẹ̀ tí wọ́n yọ onílù kúò ṣé mo fẹ́ mọ ta lọ̀gá nínú ìlù àtòrin. ṣebí atẹ́gùn kan ló ń lùlù. èèyàn ni. èèyàn ló ń lù. bẹ́ẹ̀ni. kídà ìṣe nìkan ló ń lù ń sìn. orí kan pọ̀. bẹ́ẹ̀ni. kí la fẹ́ ṣe ọ̀gá dúró báyìí àwọn onílù adé tó báyìí. kì í ṣe pé wọ́n mú kùnsínú wá. ìkùnsínú kọ́ ọ̀làjú ló tún kún bí ayé ìgbà yẹn ṣe rí. ó nìyẹn. ńlá ṣe ń ṣe ń gbà yẹn bí tìsín ṣe rí ńlá ṣe ń ṣe ń sìn yẹn. mo tún gbọ́ níjó ni wọ́n ní nígbà tí yóyò rẹ́kọ̀dù yín kan yóyò pé ẹ ti gbà wọ́ọ̀dù ńgbà tẹ́ ẹ kọ́ ẹ tún wá tún àwọ́ọ̀dù míì gbà ní ìsìn. bẹ́ẹ̀ni. ẹ tún táwọ́ọ̀dù míì gbà. sórí ká tó parí ètò mo rántí ọ̀rẹ́ mi olóògbé late Síkírù Àyìndé Barrister kọ́lọ́mbà foríjìn kọ́lọ́n tẹ́sáfẹ́fẹ́ rẹ̀ gbogbo ibikíbi tí n bá wà so nígbà tí mo ní 5 and 6 òfurufú kọ́ ló ń jẹ́ bẹ́ẹ̀ èèyàn àti èèyàn ni àti nǹkan but now 5 has gone already ó kù 6 kọ́lọ́n bá mi fi ọ̀run kẹ́ kó pàṣìṣe rẹ̀ kọ́lọ́n má jẹ́ kí èmi 6 náà kanjú lọ bá so àdúrà tí máa ṣe nìyẹn. Bàbá wa General Kollington Àyìnlá àwọn ọmọ yín tí ẹ ń ti fújì torí kì í ṣàwọn ọmọ tèmi èyí ni fújì wù tẹ́ ẹ dá fújì sílẹ̀ táwọn ọmọ wa pọ̀ rẹ̀bẹ̀tẹ̀ lẹ́yìn yín àwọn ọmọ yín ẹ bá fún wọn ní advice torí nígbà tẹ́yìn tí ẹ wà ń Ṣàngó Òde dáadáa nídìí orin dísìn náà ẹ wà ń bẹ̀ o aago méjì òrùlẹ̀ tí mo dúró fáwọn akéwì pé àwọn akéwì yìí dà tá a sì kéwì tí kálukọ́ pawó ní ìsìn wọn ìdúró fákéwì mọ́ bẹ́ẹ̀ sì gan bá fẹ́ ṣe nǹkan kan wọn ìdúró mọ́ wọn mọ̀ lọ máikrófóònù mọ́ ẹ bá fún wọn ládùúváìsì o bẹ́yìn tí ń ṣe látìgbà náà tó fi yẹ yín títí dì sìn tí ó sì tún máa yẹ yín lọ títí láéláé ẹ bá sọ fáwọn ọmọ òun fújì. presently kò sí jà mọ́ kò dẹ̀ lè ṣe kíjà má wà gẹ́gẹ́ bí orin Yorùbá bá a ṣe bá lé ayé nìyẹn àwọn bàbá wa táwa náà gbọ́njú bá bí àwọn Haruna Ṣọlá kọ́lọ́n foríjì wọn bàbá wa Ọlátúnjí Yusuf kọ́lọ́n foríjì wọn Ẹ̀sàká Òjíǹdó gbogbo wọn náà ti jà náà bára wọn jà nígbà tó dé ya ìjà parí King Sunny Adé Ebenezer Obey wọn náà ti jà nígbà tágbàdé wọn náà parí ẹ̀ so èmi pẹ̀lú ọ̀rẹ́ mi tó late àwọn náà jà adẹ̀ parí ẹ̀ amdáwọ́ ṣùkúrà àmúdúgbẹ́ pé a ò fìjà parí ọ̀rẹ́ wa kó tó dìbò fàyè lẹ̀ tó dágbére àṣé báyìí ni ó àṣé báyìí ni ó àṣé báyìí ni ó àṣé báyìí ni lọ́rẹ́ méjì ṣe yàrá wọn láìṣọ̀rẹ́ dalẹ̀ kò lè ṣe kíjà má wà ìjà yẹn ó dàbí kí ni wọ́n ṣe ń pè orogún òwò ni so àwọn ọmọ wa náà tán jà àti pè wọ́n kò sí jà mọ́ ti parí àwọn náà ti ṣòro tó wà ń di orin ni oòrò tó wà ń di orin ni ṣe bẹ́ẹ̀ rá àwọn ní àwọn hip hop singers náà àwọn náà kọrin wọ́n fún ìbò wọn fi gbé wọn fi ń búra wọn and man look me you no get one shoe you no get one mother kìnìún kan kẹrẹkù so kò lè ṣe kó má jà ní ọ̀rọ̀ olórin ìwọ ojú mi èmi ojú ẹ bá dẹ̀ yá a parí. àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run bá mi pé ibi àgbà bá dàgbà dé ibẹ̀ náà ni ọmọdé ọba lè ṣe ká mọ́ sọ̀rọ̀ ńgbà tá a wà léwe àti sọ̀rọ̀ èwe nù bàbá wa General Kollington Àyìnlá bó ti wulẹ̀ kó kéré mọ́ ó bẹ́ntẹ́bọ̀ kò bẹ́ntẹ́ ilé iṣẹ́ tí wọ́n ń ṣe ọ̀dà Infinity Paint wọ́n ní ká bùn yín lọ́dà yìí èmi tí ẹ fẹ́ bèrè pé sádùú lẹ́yìn àràjẹgùn ṣé ọ̀dà ẹyọ kan alẹ́ tó fún gbogbo ẹ̀. èmi náà fẹ́ bèrè ṣé géètì lè máa kùn dé. ṣùgbọ́n báwo ekú ṣe mọ òun náà ló ṣe fi nujú bàbá kọ́mọ tó ṣe bí òwe. oyin mọ́mọ́ mo gbórin de oyin àdùn oyin mọ́mọ́ àdùn oyin mọ́mọ́ ètò tó gbajúmọ̀ ni oyin mọ́mọ́ ètò tó gbajúmọ̀ ni olóyin ládùn ní gbogbo
Oyinmomo ètò tó gbajúmọ̀ ohun aráàlú ohun ará oko pẹ̀lú Oyinmomo ètò tó gbajúmọ̀ ní. Thank you.